program ní ìfẹ̀yìntẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ó dá lórí ọba Olútorí of Ìtorí tí wọ́n fi Fúlàní joyè. Èmi ò mọ̀ bóyá ọba Olútorí of Ìtorí bí àwọn fẹ́ ṣerú Fúlàní kú láyé títí wọn ni I don't know. Ìbéèrè ni mo béèrè o. Ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ má bínú o, ẹ má bínú mi rọ́bà fín o. Arọ́bà fín lọ bá ń pa o. Orúkọ sì là ń pọ̀ Baládé. Mi rọ́bà fín o. Mi rọ́bà fín o. Ìbéèrè ni mo wá béèrè o. Láti ìgbà tí Fúlàní ti ń pa ọmọ Yorùbá, tí Fúlàní tí ọmọ Yorùbá lè mọ̀, a gbọ́ kí kábíyèsí Olútorí of Ìtorí kí wọ́n jáde, kí wọ́n dìde fún ọmọ Yorùbá. Gbogbo ariwo Yorùbá nation tá ń pa lọ́jọ́ tó yìí. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ń wò mí, ẹjọ́ torí Ọlọ́run àwọn wo ló máa page fún jù. Ẹ ṣé o mo dúpẹ́ Go Silver ẹ ṣé gan ni. Àwọn wo ló máa benefit méjì tá bá gba Yorùbá nation. A lè gba Yorùbá nation léni kí wọ́n ní wọ́n fẹ́ pé pàdé ìlú kí wọ́n pe Lady Kesi. A lè gba Yorùbá nation léni kí wọ́n lọ fẹ́ pé pàdé ìlú kí wọ́n pe àwa tá ń pariwo Yorùbá nation lọ́tùn lósì kí wọ́n pe wá sí wọn ní pé wá sí o. Àwọn bàbá wa ló máa pè sí o. Gbogbo ìjà Yorùbá nation tá ń jà léni àwọn tó máa favors fúnjọ àwọn ní Yorùbá àwọn làwọn bá wá. Kí wá lóde tó wá jẹ́ pé àwọn bá wá yẹn gan ló wá ń là wá lóògùn lọ́n ní wá lára lọ́n fara ní wá lọ́n kógun jà wá. Because fún ọba láti fi Fúlàní jọba láti máa fi Fúlàní joyè ó túmọ̀ sí wípé ẹ ti fẹ́ yọ̀ọ̀da ìlú yẹn fún Fúlàní ni pẹ̀lú owó táwọn Fúlàní gbé. Ṣé àfiṣe ni fún àwọn ọba wa ni? Ìbéèrè ni mo béèrè ebi ò bọ́ bá o torí ẹ̀yin olórí burúkú ọmọ àlè kan táyé yé ti bàjẹ́ ẹ máa wá wọn bú ọba yín. Mi ò bọ́ bá o èmi béèrè ọ̀rọ̀ ni o torí ẹ̀ mo ṣe ń try láti fi sùúrù ṣe mo ṣe ọ̀rá ń fà á lẹ̀ mo ń fà á lẹ̀ tí mo ṣe rọbọ rébè díẹ̀ kí n má lè go dìbò jù. Ṣé kò sí ọmọ Yorùbá kankan mọ́ tó lè jẹ oyè ní ìlú mọ́? Ẹ sọ fún mi ní Kano, ní Katsina, ní Maiduguri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ fún mi láwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ olóyè níbẹ̀. A fẹ́ rí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ olóyè tí oyè wọn dẹ̀ ní fọ̀ tó lè kọ́nà ní àwọn ilẹ̀ Haúsá. Ẹ jẹ́ bá mi máa kọ sí comment section. Because tó bá lóò ní sọ̀rọ̀, tó bá lóò ní sọ̀rọ̀, tó bá wo gbogbo tó lọ, àwọn àtọwọ́bọ̀ ẹlẹ́nu wàá sọ̀rọ̀ by fire by force. Fúlàní ní ká fòkà ní ìṣó lórí ilẹ̀ wa. Ìtútà lè fi wọ́n pa lórí ilẹ̀ bàbá títí wọn. Ẹ̀yin ọba wa dẹ̀ tún fún wọn lóyè. Ṣé wọ́n ṣépè fún yín ni? Ìbéèrè ni mo béèrè mi ò bọ́ bá o. Ṣé ni mo pè o? Mi lọ ṣépè fún yín. Mo ní ṣé ìbéèrè ni o? Mi ìbúyàn o. Ṣé wọ́n ṣépè fún àwọn ọba wa ni? Kí ni àdánwò ayé àwọn ọba ilẹ̀ Yorùbá? Kí ni ìṣòro ayé wọn? Kí ló ń jó wọn lọ́wọ́ tí wọn ò fi jólẹ̀? Kí ló dé tí wọn ò lè sùn kàkà kí wọ́n jókòó kí wọ́n kàn ro àròjinlẹ̀ ibi tọ́rọ̀ Nàìjíríà ń lọ? Kí ló dé tí wọn ò lè jókòó kí wọ́n ro àròjinlẹ̀ kí wọ́n fún ara wọn ronú kẹ́nikẹ́ni má yá wọn lọ́pọlọ kí wọ́n wo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ àti ipò tí àwọn ọmọ Yorùbá ta dé dúró nílùú Nàìjíríà àti ìyà táwọn Fúlàní kọ sí wa. Ọba Olútorí of Ìtorí sir with due respect ṣé wọ́n fi ṣe yín ni? With due respect sir o ṣé wọ́n fi ṣe yín ni sir? Ẹ̀yin kan yìí náà lè gbò sùsùsùsù tẹ̀lẹ́kúnlẹ̀ ní ìta gbangba fún gọ́fúnà. Abẹ́rù bá máa gbàgbé ni. Ó di emir, ó di sultan, ó di mélòó irú wọn tẹ̀rí tí wọ́n ṣe sàdákátà fún àwọn gọ́fúnà fún ìjòyè kiri. Kí ni Fúlàní fẹ́ gbé fún yín this time around? Ẹ̀yin náà ẹ wo ọmọ Yorùbá tàtà. Àwọn dẹ̀ máa pariwo láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Fúlàní ń pa wá o Fúlàní fẹ́ gbalẹ̀ wá o. Tí bá gbé voice wọn máa jáde nínú speaker. Ẹjọ́ ṣé wọ́n fi ṣe wá ni? À ń pariwo Fúlàní ń pa wá Fúlàní ń pa wá Fúlàní fẹ́ gbalẹ̀ wá aṣíwèrè ènìyàn nìkan ló máa sọ wípé òun ò mọ àjẹ́ndà àwọn Fúlàní lórí àwa Yorùbá. Aṣíwèrè nìkan ni. I repeat. Ẹ jẹ́ dáyà sẹ̀lẹ̀ lọ. Mo wà ní fẹ́ yọ kúrò nínú Bluetooth máa dé. Ẹgbẹ́ ẹ ló ìyá mi. Ó ti cut. Mo dẹ̀ fẹ́ yọ kúrò speaker ni o. Remember, God bless you. God bless you. Aṣíwèrè yẹn nìkan ló máa lóun ò mọ ìyà táwọn Fúlàní kọ sí wa. Fúlàní fẹ́ kó wa lẹ́rú. Fúlàní fẹ́ jẹ wá tó ní ilẹ̀ Yorùbá. Fúlàní fẹ́ sọ wá di kòròfo. Fúlàní kó ẹran
wọn jẹ oko Yorùbá ò lè sọ̀rọ̀ lára tí Yorùbá ò tó bẹ́ẹ̀ kí wọ́n dá ní ilẹ̀ títí wọn so many things ìyó Fúlàní ṣe fún wa ẹ wo bó ṣe wọlé lọ pa àwọn ọmọ Yorùbá ẹ wo àrà tí wọ́n ń dá ṣó wáyé tẹ́ tí wá sọ wípé ẹ fi Fúlàní joyè ẹ̀yin bàbá ẹ̀ dẹ̀ jọ́ ṣé gbogbo gbàlá máa bú yín ni kí lẹ fẹ́ ẹ̀rọ mélòó ni Fúlàní fẹ́ fún yín tí ọmọ Yorùbá ò lè fún yín ẹ̀yin ọba ẹ̀ níbi tẹ́ mọ̀yọ̀dé tí Ọlọ́run kẹ́yìn dé ẹ ní àwọn ọmọ Yorùbá kan lákàtà yín tó yẹ pé tẹ́ bá pàṣẹ fún wọn pé ìwọ kó màálù mẹ́wàá wá fún mi láàfin wọ́n máa kó wá fún yín tó bá wá jẹ́ obìnrin tó dá lẹ bá fẹ́ àwọn ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ kò sí ohun tó wà lábẹ́ Fúlàní tí ò sí lábẹ́ Yorùbá because mi ò mọ nǹkan táwọn bàbá wa ṣe fún wa ẹ̀yin ọmọ Yorùbá tàtà I won't lie to you I'm not happy and I'm tired of talking about all this so-called ọba because àṣesílẹ̀ làbọ̀ wá bá and history ó máa tẹ́ ọ̀ṣà ni gbogbo tí mo ti ṣe sẹ́yìn mo fúnra mi jòkó mo rò wípé òkè tó bá ti wá di 30 years to this time kí ló fẹ́ máa sọ nípa mi èdè ọba ọ̀la ọba ọ̀túnla ọba kí ló dé ṣàfiṣe ni ẹ̀yin ọmọ Yorùbá tàtà ṣé àfiṣe ni kò wá sí ọmọ Yorùbá tó fi jẹ oyè kí ni Sẹ́ríkì Fúlàní ṣe ní ilẹ̀ Yorùbá tó bá yá Sẹ́ríkì máa pàṣẹ bí ọba olùtòrí ọmọ kidnap yìí kì í ṣe pé ọmọ kidnap àwọn ìyàwó yìí Fúlàní máa fa àwọn ìyàwó yìí lábẹ́yà because mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ńlájú oyé sílẹ̀ ẹ̀dẹ̀ fún Fúlàní ẹ̀dẹ̀ fún wọn ní agbára lórí ìran Yorùbá lórí ilẹ̀ Yorùbá bàbá kí ló fẹ́ gbà lọ́wọ́ Fúlàní. Abọ́yẹbọ́ ṣiṣẹ́ àwọn èèyàn máa ń pè Lady K náà ti sọ abọ́yẹbọ́ ṣiṣẹ́ gbà mí ó ṣọ́mọ alẹ́ Yorùbá ìbáwò yìí kan pè mí lólógun ológun náà níbi mo ń jẹ́ fọ́ mo ń jẹ́ wédú mo mú àgbo tó dáa àgbo mo ń mú. Kí ni àwọn bàbá yìí kí ni wọ́n sọ ayé dá ẹ̀yẹ́ ọmọ Yorùbá tàtà ṣẹ́rí ṣò yìí how I wish pé kakọ̀ fi ṣe calling show everybody ball out to mind wọn kó ní kálukú sọ tẹnu ẹ̀ kó má dàbí pé Lady K nìkan ló wá sọ̀rọ̀ ẹ mọ̀ pé mo ti ṣe calling show tipẹ́ tó bá jẹ́ pé nǹkan tó bolú tó rí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní November 1st tó bá jẹ́ kó dáa láti fi Fúlàní jẹ Sẹ́ríkì Fúlàní dájú ti pé ti fi jọba àwọn Fúlàní gbogbo ọba Fúlàní tó wà ní ìlú yẹn nìyẹn tí ọ̀rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ láàrin ọmọ Yorùbá àtọmọ Fúlàní bó lọ́ máa kẹ́jọ́ lọ lórí ilẹ̀ Yorùbá tí Fúlàní bá sọ pọ́dọ̀ Sẹ́ríkì àwọn làwọn máa ti lọ dájọ́ bẹ́ẹ̀ lọ́ máa ti lọ dájọ́ nìyẹn ṣé Sẹ́ríkì Fúlàní á wá dá ọmọ Yorùbá láàrin á fi ẹbí titi ẹ̀ sílẹ̀ àṣẹ tó wà lọ́wọ́ yẹn dẹ̀ ń tà á dànù yín bàbá ẹ̀ dẹ̀ ń sọ àṣẹ tó wà lẹ́nu lọ́wọ́ yín agbára tí a fi fún yín ẹ̀ dẹ̀ ń sọ dànù style nítorí kíni ẹ jẹ́ bá mi bí kábíyèsí lẹ́yìn kí ni ọmọ Fúlàní Sùláìmọ́nù yìí kí ló gbé fún wọn ẹ̀ṣẹ̀ wọn wà available I have them in different colours ìtẹ́bá ti fẹ́ is available Ọ̀tọ̀gẹ̀lẹ̀ 2-in-1 I have 2-in-1 and I have foni ẹ̀yọ̀ kan náà kí ni Fúlàní fẹ́ gbé fún kábíyèsí ọmọ Yorùbá èdè àwa àròjú ọ̀la àwa àròjú gbogbo ẹ̀ náà gbogbo ojú rírọ̀ yìí náà àárí èso rere kankan tó sùn ọlọ́mọjà ṣe lásán ni nígbà tó ń pa àwọn ọba aládé Olútorí má wà láyé Olútorí ò máa gbọ́ nínú ìtọ́pọ̀ ọmọ Yorùbá ló máa lọ ká àwọn ọba ìmọ̀lẹ́ tó ń pa wọ́n Olútorí ò máa gbọ́ nínú ìtọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ya wọlé lọ bá àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ Yorùbá tí wọ́n pa wọ́n ní ìpakúpa Olútorí ò máa gbọ́ tán bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin má bọ́ bẹ́ẹ̀ má yájú sọ́ba ṣé lè bójú mu Olútorí wá wò sùsùsùsùsù wọ́n wá gbé agbára lé ọmọ Fúlàní lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo nǹkan tá à ń fèsì lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ tán àwọn gàdá máa pariwo Sunday Igboho gbà wá o wọ́n ti lé wa nílùú o wọ́n ti lé wa lóko o àlè lóko àlè lódò ẹ̀yà náà lùdé wà bẹ́ẹ̀ sí yìí o nígbà tó bá yé fi wọ́n joyè o ẹ̀sán kankan o ẹ máa wọnú ìbọ̀sì àwọn mídíà kiri ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ bá wọn gbóhùn sáfẹ́fẹ́ o Fúlàní ti yabò wá o Fúlàní ti kidnap o Fúlàní ti fàdíyà o ṣùgbọ́n ìwà bẹ́ẹ̀ sì yìí o ẹ pariwo lọ́ba ayé lórí pé kábíyèsí we don't want this Fúlàní tó bá máa joyè kó lọ jẹ́ lórí ilẹ̀ bàbá ẹ̀ kì í ṣe lórí ilẹ̀ títí wa la máa ti gbágbára fún Fúlàní. àwọn ọmọ Yorùbá lajú sílẹ̀ sí wọ́n wòran ẹ̀yin ọmọ Yorùbá ṣe tí ráyé lóde ṣe tí rí ayé lóde tó bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò ẹlẹ́lẹ́yà àwọn tó ń sunkún egbére kiri tí ìwé mi Lady K bá wá gbé fídíò yẹn wá sí tí mo wá bẹ̀rẹ̀ sí ní tí mo wá ṣí gbogbo 36 síta àwọn kan wá máa kọ́ sí comment section fún mi pé Lady K ṣọ́rọ̀ ẹ̀yìn lélẹ̀ wọ́n sọ pé wọ́n pa àwọn èèyàn ìwọ rẹ́rìn ṣọ́rọ̀ ẹni wọ́n ń sìn yìí ṣé kò tẹ́ ẹ̀rìn gbà tó bá dìgbà yẹn because wọ́n wà láyé ẹ wo ohun táwọn Fúlàní fojú wọn rí ní iye 1 dot
ṣé èèyàn ti gbàgbé ẹ wo iye ẹ̀mí tó sọnù ní gbogbo àsìkò yẹn tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ kò sí nínú ọ̀rọ̀ àwọn Fúlàní ṣó wá jẹ́ kí kábíyèsí Olútorí kó wá tún wá gbé agbára lé Fúlàní lọ́wọ́ lásìkò tí ìran Yorùbá wà yìí kò yẹ kí ọba kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá kó fún Fúlàní kankan lóyè kò yẹ kí ọba kọ̀ọ̀kan ronú sùsùsùsù pé nǹkan tó kàn sí ni pé ẹ jẹ́ ká fi oyè dá àwọn pípù ìlọ́lá because oyè tẹ́ fi dá wọn lọ́lá àwọn náà ni wọ́n padà wá fìyà jẹ ẹ̀yọ́ báyìí ẹ̀ẹ́dẹ̀ jọ́ kẹjẹ kó nínú kátìkàtì tẹ̀ bá ká èló lẹ fẹ́ dán kò sọ́ba tó lè wò sùsù tó lè náwó bílíọ̀nù dédé àfi tó bá fi kan tó bá fi invest ẹ lè wo sùsùsùsùsùsùsù kọ́ bá kọ́kọ́ jókòó báyìí sí kó dẹ̀ jójẹ 5 million síkùn ẹ lè jójẹ 20 million síkùn yìí owó tẹ máa jẹ dọjọ́ kú yẹ Elédùmarè ti ṣètò ẹ̀ fún yín kí ló dé tójú kòkòrò wá bá yẹ yé jẹ́ kí ló dé tẹ wá joyè yìí ká owó tẹ máa jẹ́ ó ti wà lárọ̀ọ́wọ́tó yín bẹ́ẹ̀ bá kọ́lé lọ súwà bíi tàbíọ́lá ẹ̀ lè gbé lọ sọ́run ilé mélòó la Abíọ́lá gbé lọ sọ́run àìmọye ilé Abíọ́lá tó jẹ́ pé bó ṣe wà nínú gbogbo tó ó ti di gbó ẹ lọ wo ilé tí Abíọ́lá fúnra rẹ̀ gbé ilé tí Abíọ́lá fúnra rẹ̀ tó gbé títí tí ọlọ́jọ́ fi dé tí bàbá fi fayé sílẹ̀ ẹ lọ wo ilé yẹn ibi tí ilé yẹn tóbi dé àkọ́bí ẹ tó wà ní mọ́lákọ́bí ní first born kan nínú àwọn ìyàwó bàbá Abíọ́lá ó wà nínú ilé yẹn tó gbé bẹ́ẹ̀ kó lè rí gbogbo ní kọ́mpáàdì bàbá ẹ̀ bó ṣe tó nínú àwọn kọ́mpáàdì yẹn àwọn ibì kan wà bẹ́ẹ̀ tó ti wú koríko inú ọ́fíìsì Abíọ́lá dọ́ọ̀sì bo bẹ̀ ní fídíò ẹ̀ wọ́n gbé síta resent tí wọ́n lọ interview ọmọ Abíọ́lá tó gbé bẹ́ẹ̀ gbogbo ilé àwọn ìyàwó ilé Kúdí ilé kíní kan gbogbo yàrá wọn báyìí ó bu tátátá ni kò sẹ́nibọ́dì tó ń gbé bẹ́ẹ̀ ṣé gbogbo yẹn kò tó kéèyàn ọba wa kẹ́ máa fi wọ́n wípé ilé ayé asán tẹ́mọ wá torí ohun tẹ́ fẹ́ jẹ tí ẹ wá gbọ́ tí làkàyè yìí wá ṣeré lọ mi ò bẹ́ẹ̀ bu ẹ má bínú ohun ṣe mọ pálá ariwo ni bí but mi ò yí sọ́ọ̀tì yìí mo kàn ń sọ tẹnu mi ni. tẹ́wàá ní fi lè wo àròjinlẹ̀ wípé kí lẹ́ni ìfẹ́ fún mi kò sówó tí Fúlàní lè fún yín kò sí nǹkan tí Fúlàní lè gbé fún yín kò lè nígẹ̀rẹ̀ ayé gbé ẹ lè gbélé ayé ìtẹ́ má kù ẹ máa kú níjọ́ kan ṣáde tábàdé ìsanwó oníjẹ́ sọ tábà wíwọ̀ oníjẹ́ ká wí èwo làbùrọ̀ fi ọmọ Fúlàní tó jọyè tẹ wá ṣe pàtí tẹ fà rẹ́kẹrẹ́kẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ohun tá tún rí rèé ohun tó bá bójú mu torí mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ àwọn bá wá gógógógó ní ìkà ẹ jẹ́ ká gbé àwọn Fúlàní ìṣẹ́gbẹ́ kan àwọn bá wá ní ìkà àwọn lẹ́ni bí tó lẹ Yorùbá rú àwọn gógógógó ní ẹni tí àìjí kò tó bá ṣe ni fún gbogbo ọmọ aládé ilẹ̀ Yorùbá láti ṣe tó bá ṣe ṣe ló yẹ kó pe gbogbo ọba ilẹ̀ Yorùbá kó pè wọ́n sí conference meeting kó sì ṣe kiri kó sì ṣe bye bye fún wọn kí ilẹ̀ Yorùbá lè gba ìtúsílẹ̀ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà gbogbo ìdúyọ̀ ta kò sí ogun òdédé ti òkèèrè wá kó wá máa ja ìran Yorùbá ogun òdédé ti Kánò wá kò dédé ti Mẹ̀dúgùrí wá kò dédé ti Katsina wá láti wá máa jẹ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ogun àfọwọ́fà ojú kòkòrò ìwà ó lè òun ló bá wa débi tá a dé yìí ẹ jẹ́ kí sáyẹ́ play fídíò kan fún wa bíbá kí gbogbo wa jọ gbọ́ kí gbogbo wa jọ gbọ́ fídíò yìí ẹ jẹ́ sáyẹ́ play ẹ̀ fún wa kí gbogbo wa ká jọ gbọ́ náà tí ẹ wá tún wá ti fi sẹ́ríkì tẹ́ ti fi wọn ní oyè ní ìtorí ẹgbẹ́ ìyá mi bàbá mi kí lẹ expect kí irú àwọn ọmọ Fúlàní yìí tẹ́ fẹ́ gbọ́ ohun tó ń sọ yìí kí lẹ expect kí irú wọn kọ́ máa ṣe nínú ìlú sí ẹ gbọ́ fídíò ni o ẹ máa gbọ́. lórí ibú àwọn Yorùbá apá kan náà Yorùbá olórí ibú ni wọn. ṣé gbọ́. eléyìí burúkú wọn fẹ́ Fúlàní eléyìí burúkú Fúlàní sì ní dààmú olùkàn jẹ ní bàbá ńlá fún wọn kan bá kú náà. ṣé gbọ́ tó mọ Fúlàní sọ fídíò ni o fídíò nìkan tí mo play fún yìí o ọmọ Fúlàní ní eléyìí ibú làwọn Yorùbá ọmọ àwọn ọmọ Yorùbá tó jó eléyìí ibú àwọn ọba wa mi ò sọ́rí láti sọ yẹn àwọn ọba wa ló lórí burúkú kí wọ́n á ṣe gbogbo wọn o àwọn ọba tó fàyè gba Fúlàní ní ilẹ̀ Yorùbá tí ẹrú fi wá dọmọ tọmọ padà di ẹrú àwọn gógó ló lórí burúkú ọmọ àlè àwọn olórí olójú kòkòrò màlúù ẹrí pé mi ò dá nǹkan bá kọ báyìí mo kàn sọ tèmi general ni. àwa ṣe nǹkan lẹ́yìn o ẹ jẹ́ bẹ́ẹ̀. Hello, yes, yeah. Today,
Okay, you can go. Tell your brother to cook. I'm hungry. Okay, Ami, bye. Ẹ má bínú. Àwọn ọba wa gbogbogbò, àwọn lélẹ́rí ibú. Kì í ṣe gbogbo wọn o. Mi ò sì dárúkọ bá kọ pé ọba alágbájá bá lélẹ́rí ibú o. Èmi kàn sọ tèmi ni o. Nítorí àwọn ọba wa ló fi àyè gbà wọ́n. Àwọn ló jẹ́ kí wọ́n lè ráyè máa kí ìkábọ̀ wá nímú. Má fi kárò wá lójú wípé kò sí ohun tá fẹ́ ṣe. Ìtú tí Fúlàní pa nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá tó bá pa irú tún yẹn nílẹ̀ Fúlàní, ẹ kó fún ẹsẹ̀ bá mi kọ́ sí comment section kẹ́ sọ fún wa. Gbogbo èèyàn bá wá wá díjú, ẹ ṣe bíi pé ẹ̀rí tó ṣẹlẹ̀, ẹ̀dẹ̀ kọ́ńtínẹ̀tì máa gbé agbára fáwọn pípọ̀ ìlọ. Kí lè ṣe wa lọ́wọ́ yín? Gbogbo ìtú tí Fúlàní bá fi ọmọ Yorùbá pa ní burúkú, ẹ̀yin ó bá ilẹ̀ Yorùbá lẹ kọ̀ sí ẹ̀. Ẹ̀yin ó bá ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ kọ̀ sí ẹ̀. Ẹ jẹ́ tẹ̀síwájú nínú fídíò yẹn, ẹ já máa gbọ́ lọ. Tẹ́ máa gbọ́ irú ọ̀rọ̀ tí ọmọ Fúlàní tó ń sọ sí ọmọ Yorùbá. Ọmọ Fúlàní dẹrandẹran tó ń da ẹran ní ilẹ̀ Yorùbá, kẹ́ máa gbọ́ ohun tó ń sọ sí ọmọ Yorùbá. Ó yá. Ó dà pé mo máa pa íńtánẹ́ẹ̀tì mi ní jẹ́ kẹ́nìbọ̀dì pé mi mọ́ fọ̀ náà. Ọ̀fẹ́ Fúlàní lérí gbọ́ àwọn Yorùbá. Apá kan náà àwọn Yorùbá olórí ibu ni wọ́n. Lérí burúkú wọn ọ̀fẹ́ Fúlàní. Eléri burúkú Fúlàní sì ní da màálù kan jẹ. Ní bàbá ńlá kú wọn kan bá kú náà bá ti pa màálù báyìí. Wọn àti ìsòkú bàbá wọn. Eléri burúkú. Wọn sì fẹ́ Fúlàní. Eléri burúkú ni gbogbo ẹ̀yin Yorùbá tó jẹ́ pé wọ́n fẹ́ràn àbùkù káwọn Fúlàní. Wọ́n náà ní bàtà yín jẹ. Ayé yín ò ní da ẹ̀rẹ̀ sórí lórí burúkú ni. Ìyẹn aláìní lárí. Ọmọ àlè Yorùbá tẹ̀lé máa ń sọ̀rọ̀ sí Fúlàní. Ẹ̀yin tẹ́jọ́ ọmọ àlè inú Yorùbá náà lè máa sọ̀rọ̀ sí Fúlàní. Lórí burúkú. Àwọn tó jẹ́ ọba wa kan, àwọn ọlọ́mọ àlè. Àwọn ọlọ́mọ àlè tí wọ́n fàyè gbà yín ní ilẹ̀ Yorùbá. À ń pariwo ká gba Yorùbá nation, ká gba Yorùbá nation. Kò possible ká gba Yorùbá nation kí Fúlàní má sí ńbẹ̀. Ṣùgbọ́n wọ́n follow rules and regulation ilẹ̀ wa. Fúlàní tó bá máa sin ẹran á sí lọ́nà tó tọ́ tó yẹ. Ṣé rí fídíò tí mo play tẹ́ ń gbọ́ yìí? Inú oko èèyàn kan lolórí burúkú ọmọ àlè Fúlàní àtàwọn ọba ọmọ àlè. Inú oko èèyàn kan ló ti ń da màálù. Tí màálù yẹn dẹ̀ ń jẹ oko àwọn èèyàn lọ. Tí ọmọ Fúlàní dẹ̀ pé àwọn ọba ọmọ àlè ní ọmọ àlè olórí burúkú. Tí wàá bá gba Yorùbá nation tí Fúlàní bá wá sí ilẹ̀ wa, wọ́n follow rules and regulations. Ṣe bí ìlú onílù ni mo wà yìí. Mi ò gbọ́dọ̀ rúfin nílùú yìí. Ọwọ́ ìjọba máa gbé mi. Mi ò gbọ́dọ̀ nítorí mò ń tajà. Kì í má ṣe ohun tó tọ́ tó yẹ. Lórí pé mò ń ta African food, mo gba license. Lórí pé mò ń ta àwọn aṣọ mi yìí, mo gba license. Mo follow rules and regulation. Gbọ́, mo follow rules and regulation. Yàtọ̀ sí register. Yàtọ̀ sí yẹn wàá ṣe wá gba license àwọn ọjà tó bá fẹ́ máa tà. Wọ́n á dẹ̀ ṣe kíni? Wọ́n á wò bóyá o lè ta bó lè ta. Tó bá ti lè ta, wọ́n á lò lè ta. Ó dẹ̀ níbi tí báńdìrì mi gbọ́dọ̀ mọ. Mi ò gbọ́dọ̀ fi business mi affect tẹlòmíì. Business ni Fúlàní fi màálù ṣe. Business làwọn tó dá oko ń ṣe. Fúlàní fi oko titi ẹ̀, business titi ẹ̀. Ó fi affect àwọn tó dáko. Àwọn tó wọ́n ń dáko tó fi affect ọmọ Yorùbá ni wọ́n kì í ṣe àwọn ọmọ Fúlàní ẹgbẹ́ o. Tó bá jẹ́ pé bí Fúlàní ṣe ń kó ẹran jẹ oko wa níbí, ni wọ́n lọ kó jẹ oko wọn ní ìlú titi wọn fúnra wọn ni. Ogólọ́gọ̀ trailer, ata, àlùbọ́sà, potato, iṣu tí wọ́n kó wá sí ilẹ̀ Yorùbá, ṣé wọ́n máa lè kó wá? Ṣé Fúlàní gba ọmọ Yorùbá láàyè láti ráyè ṣe business titi ẹ̀ débi tó máa sọ wípé òun fẹ́ lọ supply wọn ní another place? Ṣé rí pé àwọn ọba wa kan lọ lórí burúkú tí wọ́n gbágbára lé Fúlàní lọ́wọ́? Mi ò dárúkọ bá kankan. Àwọn ló fi ìyà jẹ wá. Ẹ wo ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí dẹ̀ làwọn ọba yìí rí. Wọ́n dẹ̀ ṣe bí pàwọ̀ rí pé kankan ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ pretend bí pé kankan ṣẹlẹ̀ tó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tí bá jókòó tí bá wo àròkàn ọmọ Yorùbá àtàwọn ọkà ọba tánítàlá lólórí ní ilẹ̀ Yorùbá. Ìyà ìbá máa jẹ ọmọ Yorùbá débi tí ìyà jẹ wá dé. Tó bá jẹ́ wípé a ní àwọn ọba gidi ni, tí ó bá jẹ́ wípé kì í ṣe wípé ọmọ àlè lọ́pọ̀ jù nínú àwọn ọba wa nílẹ̀ Yorùbá, ìyà ò ní jẹ ìran Yorùbá débi tó dé. Tó bá ṣú dẹ́dẹ́ tó kàn dúdú, ẹ lè rí ọba ilẹ̀ Yorùbá kó dìde fún àwọn ọmọ Yorùbá. Ẹ lọ wo àwọn Fúlàní,
ẹ lọ wo itú táwọn Bayétí Àlà ń pa, ẹ lọ wo àrà tí gbogbo àwọn Fúlàní àtàwọn Haúsá, ẹ lọ wo àrà tí wọ́n dá fún àwọn ọmọ wọn. Ṣùgbọ́n tó bá kọ́ títọ́ ọmọ Yorùbá ẹ ní ní ọba kankan kó jáde àfi kó lọ sípàdé ẹlẹ́sìn ẹlẹ́yà, àfi kí wọ́n tún kọ́ ogun fún ìran Yorùbá. Wọ́n fi ojoojúmọ́ gbà bọ̀dé fún ọmọ Yorùbá. Ẹ wá wò sùsùsùsù ní àsìkò táwa yìí, Olútorí Ọ̀fìtórí, ẹ bá mi ṣe ètò yẹn jẹ́ kó dọ́dọ̀ wọn. Bàbá with due respect, alábọ̀dé ni yín sà, ìka èèyàn ni yín. Ẹ ń ṣe ọba tó yẹ káwọn ọmọ Yorùbá máa súre fún sà. Ẹ ń ṣe ọba tó yẹ káwọn ọmọ Yorùbá súre fún. Tó bá jẹ́ wípé ọba tó ti dìde, tó ti speak fún ìran Yorùbá yìí ni, a máa sọ wípé tó ẹni fẹ́ ìran Yorùbá. Ṣùgbọ́n irọ́ ni, àwọn fojoojúmọ́ pariwo ká ṣe kó padà sẹ́nu ọba. Ọba ló ní ìlú, kì í ṣe olóṣèlú. Olóṣèlú gbọ́dọ̀ gbàṣẹ ni. Gbogbo olóṣèlú Nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ Fúlàní ló kọ̀ọ̀tọ́nù wọn. Ẹ̀yin náà tún wá wò sùsù ẹ̀sọ́ ayé sábẹ́ Fúlàní. Ló ní Fúlàní fẹ́ gbé f'Olútorí Ọ̀fìtórí. Ṣé àsìkò yìí ló yẹ kó máa dánwò eléyìí wò ọmọ Yorùbá? Irú eléyìí sì tí wọ́n fi joyè yìí, gbogbo àwọn ọmọ Fúlàní tó wà lágbègbè yẹn, ìtúwò lẹ́bọ̀ tó máa pa báyìí. Ṣé wọ́n ti tòde bo lóòṣà gbogbo wọn lọ́wọ́? Ìjẹ́ tí gbogbo bá ń ṣẹlẹ̀ ní agbègbè yẹn àbí ìlú tó súnmọ́, ìjọ wọn máa lẹ́nu àti sọ̀rọ̀ mọ́. Ṣé àwọn ọmọ Fúlàní tó wà lọ́dọ̀ Olútorí, ṣé wọn ò ní máa lọ ní wọ́n lára ní ìlú kejì nítorí wọ́n ti lẹ́lá fẹ̀yìntì, wọ́n ti ní bàbá nígbẹ́jọ́, Olútorí ti tòde bo lóòṣà wọn lọ́wọ́. Ìjẹkújẹ ò jẹ́ ó gbọ́, kò sí rọ́ bẹ́ẹ̀. Wọ́n máa lọ ní àwọn agbègbè tó súnmọ́ bẹ́ẹ̀. Wọ́n lọ máa ní wọ́n lára. Ó wá kú bó ṣe fẹ́ sọ̀rọ̀. Wọ́n máa ní wọ́n ti tòde bo lóòṣà wọn lọ́wọ́. Ó kù bàbá ńlá ẹni tó fẹ́ bọ. Kí ló dé, ṣé wọ́n fi ṣe yé ni ẹ̀yàn ọba wa? Kí ni ìran Yorùbá ṣe fún yín? Ẹ jẹ́ tún sáré fún wa ní fídíò kan. Mi ò ní pẹ́ lórí ètò ìbíkọ́ sí bá ní kí n pẹ́ bẹ́ẹ̀. Gbogbo tí mo ṣe ń ṣe ṣàṣàṣà yìí, ẹ̀yin náà mọ̀ pé mi ò náà ìsìsà yẹn máa travel out ń sìn. Mi ò dẹ̀ fẹ́ kó dà bẹ́ẹ̀. Mi ò fẹ́ kó dà bẹ́ẹ̀. Ẹ tún gbélé. Ọmọ Fúlàní tún ní o, nínú oko ẹlòmí o, ẹ máa gbọ́ o. Eléyìí bú ara rẹ̀, màálù òde ní oko ọ̀pẹ rẹ̀, ọ̀lọ́ lè gbọ́ ọlọ́pàá. Ṣé gbọ́? Kí lélẹ̀? Tìbí náà pẹ̀lú mọ̀lú gbà kọjá ẹ̀rẹ́ èèyàn kan tó jẹ́ pé olórí burúkú ni yín. Ó jẹ́ pé kódà ẹ̀ nífẹ̀ẹ́ kí mọ̀lú tiẹ̀ kọjá nínú oko yín. Kò sí kí mọ̀lú jẹnu oko yín o, ẹ̀ sì nífẹ̀ẹ́ kí mọ̀lú débẹ̀. Ẹ̀yin olórí burúkú. Náà ni ò jẹ́ kẹ́ ẹ ní láárí. Bó lè oko ọ̀pẹ lọ́lọ́ ẹ̀ ẹ̀rí bó sì pọ̀ lọ. Ó pọ̀ bí. Àtó jẹ́ pé olóríire ni. Ó ti mọ̀ pé mọ̀lú ò ní jọ̀pẹ́. Ní mọ̀lú kan máa jẹ oko tó wà nù rẹ̀. Kò sí kí mọ̀lú fọpẹ́ sí. Ẹ̀yin olórí burúkú kan. Tó jẹ́ pé ẹ̀ nígbà tí mọ̀lú dé oko yẹn, tó jẹ́ pé mọ̀lú ò ní jẹ́ o. Ẹ̀ sì nígbà tí mọ̀lú débẹ̀, olùsìn ní gbogbo. Lójú ayé àwọn ọba wa, Fúlàní dẹ̀ ó dẹ̀ ṣépè fọmọ Yorùbá. Fúlàní dẹ̀ wa kòtò ikú fọmọ Yorùbá. Adẹ̀lá lólórí nílẹ̀ Káàárọ̀-o-jíire. Adẹ̀lé alé olórí nílẹ̀ Káàárọ̀-o-jíire. Lójú ayé àwọn ọba wa. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sétò yìí, ẹ pè wọlé. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Mi ò fẹ́ rojọ́ jù. Ní ojú ayé àwọn ọba wa. Ẹ má gbàgbé fídíò kan tí mo play fún wa ní bí ijọ́ mélòó sẹ́yìn. Tí ọmọ Fúlàní náà ń sọ fún wa wípé àwọn á bá àwọn ìyàwó wa sùn, kò sí nǹkan kan tá a máa ṣe sí. Àwọn á pa àwọn èèyàn, kò sí nǹkan tó máa ṣe sí. Wípé ìjọba ò dẹ̀ ní compensate anybody. Kábíyèsí Olútorí Ọ̀fìtórí ẹ fall hand mi. Mi ò tiẹ̀ lérò pé ó yẹ ká tún rí yín àbí ká tiẹ̀ tún gbọ́ nǹkan kan tí ò dá nípa yín. Pẹ̀lú incident tó ti ṣẹlẹ̀ tẹ́lọkúnlẹ̀ ní gbangba àta fún gọ́vùnà. Mo lérò pé máa tọwọ́ ọmọ ọba aṣọ ní bàbá. Táwọn ọba tó kú yín bá tiẹ̀ ń ṣe rádaràda, kí ló dé tẹ̀yin ò jẹ́ kó yé wọn pé irọ́ ọmọ kan Yorùbá ni mí. Mo ní àǹfààní àti bá àwọn ọba kan sọ̀rọ̀. Ni ó jẹ́ kí n lè máa sọ wípé kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ya olórí burúkú ọmọ àlè. Ló jẹ́ kí n máa sọ wípé kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ya olórí burúkú ọmọ àlè. Kábíyèsí Olútorí Ọ̀fìtórí land. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Níṣẹ́ ti tòjé bo lóòṣà lọ́wọ́ báyìí. Ó wá kú bàbá ẹni tó fẹ́ bọ̀ báyìí. Ẹ̀yin fún aráyé ẹ̀ lè bọ́ mọ́.
ẹ̀yin fúnra yín Fúlàní ti rè yóò ti gbàgbára lọ́wọ́ yín. You are nothing. Ìgbàgbé òṣì. You are nothing. You are nobody. Mo ní ìlú yẹn. Tẹ́ bá gbọ́ camouflage lásán, òun lolútorí ọ̀fi tó rí. Camouflage lásán. Ẹjọ́ máa ṣèjọba ìlú yẹn ni. Òun tún ti wá ní power ìlú yẹn jù yín lọ. Nítorí kí lẹ ṣe ṣe lè. Kí ló gbé fún yín tó fi deserve? Wọ́n lọ bá lórí gbogbo ọba ọkọ oṣó ọkọ àjẹ́ ọkọ gbogbo ènìyàn ní. Fúlàní tó bá ti wà ní tẹ́rítì ibi tẹ́ ti jọba, ẹ ti jọba lé lórí, ẹ̀yin láláṣẹ lé lórí. Sẹ́ríkì orí burúkú wo lẹ̀ ń fún Fúlàní lórí ilẹ̀ bàbá wa. Oyè wèrè wo lẹ fi dá Fúlàní lọ́lá. Àṣẹ kí ló fẹ́ pa nílùú? Ẹ̀yin ọmọ Yorùbá tàtà ṣe ti rẹ́nu lẹ̀, ṣe ti rẹ́nu ọkọ, ṣe ti rójú ayé lóde, ṣe ti ríbi táwọn bàbá yín ni wọ́n ń ṣe bàbá lẹ́ni ké o. Bàbá mo yọmọ tó bí o. Wọ́n ń ṣe bàbá ti tèmi o. Àwọn bàbá yín ṣe ti ríbi tó ń tì wá lọ. Ó gbẹnu tán bẹ́ẹ̀ ni. Ṣé ti ríbi táwọn tẹ́ ń pè ní bàbá yín bàbá wa ni wọ́n bàbá wa ni ṣé ti káwọn olórí burúkú tẹ́ fi ń ṣe bàbá ṣé ti ríbi tó ń tì wá lọ́lẹ̀ Yorùbá. Mi ò dárúkọ ọba kankan o, ìṣépè fọba kankan, mo sọ tèmi general ni o. Mo pólú torí ilé o, ẹ má wá fún mi. Bẹ́ẹ̀ sì wá fún mi wú. Ẹ fún mi lẹ́nájì ni. Ẹnájì lẹ fún mi, ẹni bá bú mi mi níbu. Ẹni tí mo bá lọ́jà ni màá wò. Òun ni màá wò. Ọmọ ní ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wa ni wọ́n o, ẹ má sọ̀rọ̀ o, ẹ fi wọ́n sílẹ̀, wọ́n dẹ̀ ń ba ayé yín jẹ́, wọ́n dẹ̀ ń gbé ogún ní yín, wọ́n dẹ̀ ń gbé tà fún Fúlàní. Wọ́n gbé tà fún Fúlàní. Fúlàní tó fi jẹ Sẹ́ríkì sí, tó Olútorí fi jẹ Sẹ́ríkì, àwọn ṣẹ̀ṣẹ̀ wá invite àwọn ọmọ ikú, wọ́n wá wọlé Olútorí bó bá jẹ́ tọ́ lọ́wọ́ láláyé. Afẹ́fẹ́ Fúlàní afẹ́kọ̀ yìí nídàkejì. Bóyá gbà yẹn lẹ máa understand nǹkan tá à ń sọ. Àwọn tó kàn ló ti mọ̀. Àwọn tó kàn ló ti mọ̀. Ìkà ní gbogbo yín. Ẹni bí èèyàn ní yín. Aláìláàánú, aláìláròjinlẹ̀. Abaniláyé jẹ́ òun ní gbogbo ẹ̀yin tẹ́ pé ayé lọ́ba tẹjọ́ mọ àlè nílẹ̀ Yorùbá yìí. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ó mà ṣe o. Mo jẹ́ mi ọmọ Yorùbá tó ti bọ́ lọ́wọ́ àwọn pípù yìí. Ní kó má gbèlú. Ṣùgbọ́n kí wọ́n ṣe kí ni kí wọ́n dúró sọ lọ́wọ́ wọn. Ẹ má gbé agbára fún wọn. Tí ẹ bá gbé agbára fún wọn, wọn ò ní jayé káyé lórí ilẹ̀ wa. Ẹ jẹ́ kó mọ̀ wípé àtọ̀wọ́n ìwà ni wọ́n àlejò ni wọ́n. Ẹ jẹ́ kó mọ̀ ipò wọn nínú ìlú wípé àlejò làwọn. Àwọn ò gbọ́dọ̀ gbé ọwọ́ kọ́wọ́. Àwọn ò ní agbára kankan. Èyí tó bá wá ṣe bísínẹ́sì lórí ilẹ̀ wa kó ṣe bísínẹ́sì kó kágàlẹ̀ padà síbi tó ti ń bọ̀. Kò ń ṣe kó wá máa fi bísínẹ́sì titi ẹ̀ kó máa fi bá yé àwọn èèyàn jẹ́. Eléyìí tí wọ́n fi jẹ Sẹ́ríkì ṣẹ́ mọ́yé màálù tó máa ní kábíyèsí Olútorí ọ̀fìn tó rí. Ẹ wo tí fídíò kọ̀ọ̀kan bá jáde láti ọ̀dọ̀dọ̀ yín yẹn sí orí social media wípé Fúlàní ni wọ́n lára, ìgbà yẹn lẹ máa mọ̀ wípé mi ò nice. Tí fídíò kọ̀ọ̀kan bá jáde wípé Fúlàní fi ẹran jẹ oko àbí àgbègbè tó súnmọ́ yín, àwọn Fúlàní lọ ṣe wọ́n lọ́ṣẹ́ níbẹ̀. My eyes is on you náà wo kábíyèsí. My eyes is on you Olútorí ọ̀fìn tó rí kẹ́ máa gbọ́. Tí ẹni fídíò bá jáde tó bá ní ṣe pẹ̀lú sáìdì ọ̀dọ̀ yín, ìjọ yẹn ni máa yọ ẹ́ kúrò ńbẹ̀ fún yín ni máa kọ̀ yín délẹ̀délẹ̀. Tẹ bá lẹ̀ ní gbọ́ lẹ́rọ̀, èmi personally máa fún yín lélẹ̀. Ìkànnì abaniláyé jẹ́ ni yín. Ṣé ibi tí àwọn bàbá bá dé ní ilẹ̀ Yorùbá? Kò sí ẹni oyè tó bá máa mú báyìí. Àwọn tó tìṣe jìyà fún ìlú, wọn ò ní fún wọn lóyè. Bí kọ́ lọ bó ní Canada, kọ́ lọ bó ní UK, kọ́ lọ bó ní Amẹ́ríkà, kọ́ lọ bó ní wá, kọ́ lọ bó láwo. Èyí tó bá tún ṣẹ̀dá máa wá fún ní oyè ní ilẹ̀ Yorùbá, á tún wá jẹ́ ọmọ Fúlàní. Àtọ̀húnrìnwá. Ọmọ Fúlàní tí ọmọ ọgbà tí wọ́n dá oko, tí wọ́n la oko ìlú yẹn. Àwọn kan ni wọ́n ti tò ìlú yẹn bọ̀ tí ìlú yẹn dẹ̀ tó túbà tó túṣẹ. Ṣùgbọ́n gbogbo yín torí olè ojú kòkòrò owó òṣì tẹ̀ wá kiri this time around. Ẹ wá ń ba ayé jẹ́. Ẹ ń fìyà jà wọn tó jẹ́ wípé generation wọn ló ti ṣe jìyà tí ìlú yẹn fi dúró. Oyè orí burúkú wo lẹ gbé fún Fúlàní? Tó bá máa jẹ Sẹ́ríkì kó lọ jẹ́ lórí ilẹ̀ bàbá ẹ̀. Kì í ṣe ilẹ̀ tó ti ní wọ́n lára tó ti dẹ̀ wọ́n lábú. Gbogbo wa là ń rí reaction àwọn pípé pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. Ṣé gbogbo tó ń là kọjá ní ìlú Ìlọrin result yìí? Ẹjọ́ ṣé kábíyèsí Olútorí ọ̀fìn tó rí? Ṣé wọ́n di tí ní àbọ̀fọ́ lójú wọn ò gbọ́? Ìbéèrè ni mo béèrè mi ìbí wọn o. Wọ́n di létí. Gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn ti Ìlọrin.
tó jẹ́ ọmọ Yorùbá níbẹ̀ ìtú tí Fúlàní fi wọ́n pa káàtẹ̀ ní gbogbo tó ti ṣe sẹ́yìn àwọn yẹn ti jìnnà wọn ò gbọ́ yẹn àbọ̀ ti gbàgbé iye wọn ti ra owó ti kó wọn lọ́pọlọlọ owó ò jẹ́ kí wọ́n lè dá inú rò mọ́ ìbéèrè ni mo béèrè ìbúyọ̀ o owó ò lè jẹ́ kí wọ́n ro àtẹ̀yìnwá mọ́ owó tó wá kiri kò lè jẹ́ kí wọ́n rántí pass ẹgbẹ́ èyí tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí kọ́ ẹgbẹ́ ògbà títí jọ́ mẹ́ta yìí náà fẹ́ ṣẹlẹ̀ mo pẹ̀lú ẹni tó bọ́ síta o nígbà tá a ti gbọ́ fìrìfìrì wípé àwọn Fúlàní yọ wọ́n lẹ́nu táwọn ọmọ ìlú dẹ̀ lọ bá gọ́fúnà tí gọ́fúnà kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ Sẹ́ríkì ìlú Ìlọrin Sẹ́ríkì ló sọ fún gọ́fúnà wípé ó yára ìbọn fún àwọn ọmọ ayé tí yàrá kò ní ràbọ̀ fún àwọn ọmọ Yorùbá o àwọn ọmọ Yorùbá wo ìwọ tó bá fàyè sílẹ̀ wàá rí Nàìjíríà ṣe báṣabàṣa àwọn ọmọ Yorùbá ló sunkún lọ bá gọ́fúnà o náà tàwọn ọmọ Fúlàní o àwọn ọmọ Yorùbá ni wọ́n sunkún lọ bá gọ́fúnà kú ọ̀pẹ̀ ó dọ̀dọ̀ ẹbí àwọn Fúlàní ẹbí àní láti sọ fún gọ́fúnà bóyá kó ọ̀bọ̀ fún àwọn ṣìmáyé tí àlà àwọn ló máa mójútó ìlú ó máa pa wọn ohun tó sọ fún gọ́fúnà nìyẹn o kí ló tẹ̀lé ẹ̀yọ ibo ló yọrí sí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò dànù wọ́n ṣe títí àwọn tó jẹ́ ọlọ́dẹ Fúlàní lo àṣẹ wípé òun lòun jẹ́ olórí lé wọn lórí tí wọn ò sì fẹ́ yí wàhálà ìjọba Fúlàní láti ṣe kíni Fúlàní láti gba ìbọn lọ́wọ́ gbogbo àwọn ọlọ́dẹ yẹn wọ́n gbàbọn lọ́wọ́ wọn láàárọ̀ wọ́n pa gbogbo wọn lálẹ́ kéèsì yẹn mà ti dá ìdá àwọn ọmọ Yorùbá àwọn yẹn mà ti kú gbé wọn mà ti lọ nìyẹn everybody mà ti move on tí ẹ bá lajú yín sílẹ̀ ẹ̀yin ti tọ́rí tí ọba yín tó bá jẹ́ kí Fúlàní kógun jà yín bí kéèsì yìí náà ṣe máa dá ìdá òun nìyẹn ni tó kú ní tiẹ̀ gbé àwọn tó kàn ló mọ̀ egbò àdá ìjìnú ayérayé ó ti wà lára wọn nílùú yẹn o bí ti yín náà ṣe máa ẹ̀ǹdì sí nìyẹn bí mo ṣe bọ́ta wá pariwo nìyó kó tó di wípé wá padà lọ pa gbogbo wọn gbogbo àwọn ọlọ́dẹ yẹn wípé báwo làwọn ọmọ Yorùbá ṣe máa sunkún lọ bá gọ́fúnà pé wọ́n pa wá kódà tó di wípé wọ́n sunkún lọ bá gọ́fúnà ni wọ́n ti sunkún sí àwa tápariwo Yorùbá nation ni mo fi mọ kéèsì yẹn wípé kí Ìgbòho jọ kí wọ́n help àwọn Ìgbòho ní no ẹ jẹ́ kí gọ́fúnà gbọ́ tí gọ́fúnà bá ní kí n máa bọ̀ máa wá bọ́ bá sì ní ká kó àwọn ọmọ ránṣẹ́ àkọ́ ọmọ ránṣẹ́ òun ni wọ́n fi lọ sọ́dọ̀ gọ́fúnà o àṣírí tó jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú dọ́dọ̀ gọ́fúnà nìyẹn ṣùgbọ́n kí ni gọ́fúnà ṣe ó gbọ́dọ̀ Fúlàní lọ Fúlàní wá pàṣẹ fún àṣẹ tí Fúlàní pa fún ló tẹ̀lé ìbọn tí Sẹ́ríkì sọ fún wípé ó yára fún àwọn ọmọ ayé tí yàrá kó máa dáàbò bò lú ìbọn náà ni wọ́n padà fi wá pa àwọn ọmọ ìlú kéèsì yẹn ti dá ìdáhùn sí abẹ́ gbọ́n kan pa ẹ̀mọ́ tẹ bá gbọ́ anything nípa ẹ̀mọ́ ẹ jẹ́ àmọ́ ẹ bá kọ sí comment section ẹ bá share ètò àgbẹ̀ ní tìmọ́ sí yo àwọn tó kú ni tí wọ́n ti gbé wọ́n ti kú gbé nìyẹn ẹni tó ọmọ méjì lọ lọ́wọ́ ẹ̀ ẹni tó kọ́ lọ tẹ́gbọ́n kọ́ lọ àbúrò ọkọ lọ gbogbo wa la rí fídíò yẹn bí woman yẹn ṣe sunkún o ìjẹ́ ẹgbẹ́ anything nípa woman yẹn náà mọ̀ sí àgbáyé ìgbàgbọ́ wọn ní gọ́fúnà ó compensate wọn nígbà tí mo gbé ìṣirò lé iye owó tó gbé sílẹ̀ èèyàn kọ̀ọ̀kan máa gba 9 million 9 million yẹn ṣó dá ẹ̀mí padà kẹwo bí tí wọ́n ru ayé yìí pin nílẹ̀ Yorùbá ṣé táwọn ènìyàn bá wà láyé ṣé wọn ò lè ṣiṣẹ́ 9 million ṣé 9 million lè ṣe ojúṣe wọn lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá mo ké tó olùtorí tí ẹni tí bá ṣẹlẹ̀ sí wọn ní ìlú Ìtorí kábíyèsí ẹ máa regret pé ẹ jọba màá bú yín láàárọ̀ màá bú yín ohun tí ẹ rà ohun tí ẹ gbé màá fact ni mo sọ fún yín tẹ́yìn wà atlas èmi ò wà I care for ẹbí ojú yẹ ìka olè olójú ọ̀fọ́n èmi ò yá olè bí titi yín I'm talking about myself èèyàn kan ló rán mi níṣẹ́ I work for myself ìka nìyí àwọn tí lọ rẹ́sì tí wọ́n ti bá wọn gbé èló ni president tó fẹ́ gbé sílẹ̀ tó fẹ́ jí àwọn òkú yẹn ẹni tó kú ni tiẹ̀ tán ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú ẹ ro àròjinlẹ̀ ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn ládéládé ẹ pè wọ́n sí àkíyèsí tẹ́ bá tẹ́ ń fi àwọn ọmọ Yorùbá wá joyè bí síbi láì ẹ fún mi lọ èwo ni ti Fúlàní nílẹ̀ Yorùbá ẹ̀yin fún ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ ṣe wà you are nobody you are nothing tẹ́ bá déwájú ẹbí of Kano ẹ máa dọ̀bálẹ̀ ni wọ́n bí yín da wọ́n bí yín kú ẹ máa gbọ̀n gbẹgbẹgbẹgbẹgbẹ báyìí ṣàrẹ́lẹ́yà gbogbo yín lórí social media ni
ṣé tí bí ọ̀fẹ́ dẹ́dọ̀ lọ́ra bàbà ṣé wọn ò lọ́ra bàbà gbogbo yín wá sọ wá ẹni ẹ̀sìn ẹ wá fún aṣọ iyì tí Olódùmarè tó wọ̀wọ̀ yìí ẹ sọ di aṣọ ẹ̀sìn ẹ sọ di aṣọ ẹlẹ́lẹ́yà nítorí àtijẹ nítorí ohun tí ò tó nǹkan Elédùmarè ó ti pèsè ohun tẹ máa jẹ lọ́jọ́ òkú yín ó ti pèsè ẹ̀ fún yín ṣùgbọ́n olè ojú kòkòrò àìnítẹ́lọ́rùn òun ló ń bá yín kiri òun ló ń bá gbogbo yín kiri tẹ fi wá ohun tí ò sọnù kiri tẹ fi fún àwọn tí ò tọ́ lóyè agégégégé ayò yọyọyọyọ lórí tìlú Ìlọrin Agbárígbábọ̀ pàbó ló já sí wọ́n tún ti bẹ̀rẹ̀ tiẹ̀ pàbó ló já sí alọ́láyé àlábọ̀ ẹ̀mí sọnù gbé ẹ̀yin náà tún wá wò sùsù ní ilẹ̀ Yorùbá of today kò yẹ ká yé ọba kankan tó máa lóun fún Sẹ́ríkì lóyè no kò yẹ lẹ́yìn tó jẹ́ pé tẹ bá dé ìlú wọn báyìí ẹ ti di dìdìrì ẹ lẹ́nu ọ̀rọ̀ kò sí ohun tẹ́ lè sọ ẹ mọ gbọ́n ní wọ́n bá gbé àga fún yín báyìí ẹ máa ká jókòó sórí àga ni bí ẹja Titus lẹ ṣe máa ká báyìí ẹ nílé sọ̀rọ̀ ẹ tún wá fi wọ́n joyè lákàtà yé kábíyèsí nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí gbogbo ọmọ Yorùbá tó wà lágbègbè yín àwọn tó yeye ká a gbọ́dọ̀ gbọ́ fídíò kankan lórí social media because ó dá mi lójú pé eléyìí ó máa fún àwọn títí ẹ̀ ní power ẹyẹ èèyàn tí bá parọ́ ẹ kọ sí comment section opinion títí yẹ bá mi kọ síbẹ̀ ṣé ọmọ Fúlàní ṣé tí kábíyèsí fi joyè ṣé kò ní fún àwọn títí ẹ̀ ní power ṣé ẹ bá wọn sùn ṣé ẹ bá wọn jí ṣé mo rún pàdé tí wọ́n ṣe ṣé ẹ mọ̀ ṣé bẹ́ẹ̀ ni ìlú Ìtorí ló túbà ló túṣẹ tó ṣé bẹ́ẹ̀ ni Fúlàní ò yọ ẹnikẹ́ni lẹ́nu ní ìlú yà àti ní gbogbo àgbègbè ẹ̀ tẹ wá torí ohun tẹ fẹ́ jẹ tí ò jẹ́ kẹ gbọ́ tẹ lè ràrò jinlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọba eléyìí tó wà làṣẹkẹ ìyẹn náà sọjọ wọn bíbá pé òun máa fún Fúlàní òun máa fún wọn ní identity kó máa bọ̀ wá ṣé ọba Ọlọ́fà àbí kí nìyẹn jẹyẹ Ọlọ́fà fídíò yẹn náà wà lọ́wọ́ mi kí ló dé ṣé wọ́n fi ṣe yín ni kí lọmọ Yorùbá là ń gbá yín kí la ṣe fún yín ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin lọ̀rọ̀ náà kàn jù ọba tó bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ pààrọ̀ aṣọ fún ẹ̀yin abiyamọ ẹ yí aṣọ sódì torí tó bá délẹ̀ tó ẹ̀yin ló máa kọ̀ tó bá délẹ̀ tó ẹ̀yin ló máa kọ̀ iná burúkú yẹn ẹ má jẹ́ kí wọ́n fi jó yín ẹ tètè jẹ́ kó mọ̀ wípé ẹ fẹ́ Fúlàní láti fi joyè nílùú yín ẹni tí Fúlàní bá pa ọmọ ẹ̀ àpagbé ẹni tí Fúlàní bá pa ọmọ ẹ̀ ó pa gbé àpagbé ni wọn ò ní pa ọkọ èèyàn kan kí kábíyèsí sọ pé òun máa fi ṣaya wọn ò ní pa ọmọ èèyàn kan kí kábíyèsí náà òun máa fi fún lọ́mọ ti tòun màá ṣe aya ò lè dàbí ìyá màá ṣe ọmọ ò lè dàbí ọmọ ìyàtọ̀ ọmọ wà bẹ́ẹ̀ o ẹ wá wo ìyàtẹ̀ tí ń jẹbọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rọ́bà ẹ̀rí jóye o kó bá yín jìyà lórí ọmọ o tí ọba kan wá wò sùsù táwa jẹ́ kí Fúlàní wá fi iná burúkú jó yín nílùú tí ọba kan wá wò sùsù táwa jẹ́ kó kayé lẹ́yìn ọ̀kan mọ̀kẹ́tò ìran Yorùbá ẹ jí ẹ má sùn ẹ jẹ́ ká panupọ̀ ká kọ́ wípé a ò fẹ́ enough is enough ọba Yorùbá lẹ́nì ọba Yorùbá lọ́la láti gbọ́dọ̀ àwọn ọba Yorùbá ti jẹ tó ti fi àwọn Fúlàní jọba ó ti di ẹ̀mí ló tẹ́ ti gbọ́ lórí social media àwọn Yíbò náà máa láwọn blogger wọ́n máa láwọn speaker wọ́n máa láwọn speaker lóríṣiríṣi lórí social media ìjẹ́ eva gbọ́ wípé àwọn pípì bọ́ síta wá pariwo lé àwọn igun ewọ lórí wípé tó wọ́n ti ṣe báyìí kí ni wọ́n fi de ojú àwọn ọba tilẹ̀ Yorùbá ibo ló parí iṣẹ́ wọn sí ṣé bẹ́ẹ̀ ni owó ba ayé wọn jẹ́ tó ni tó fi jẹ́ wípé wọn ò mọ tó tó yẹ láti máa ṣe fún ìran Yorùbá tó fi jẹ́ pé gbogbo ìgbà la mọ̀ pariwo ọba tó yẹ kó ṣètù wàhálà tó bá ṣẹlẹ̀ nílùú ọba tó yẹ kó paná rògbòdìyàn àwọn gan ló dá rògbòdìyàn sílẹ̀ nílùú àwọn ni wọ́n fi ara ní mẹ̀kúnnù ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ó ti níbi òní rojọ́ jù tó bá jẹ́ pé léè tó dùn tó rí tún ṣẹ̀ṣẹ̀ ṣe tó bá da bẹ́ẹ̀ ẹ láwọ̀ yẹn fomi lò ṣùgbọ́n tí ò bá da ọmọ Yorùbá ẹ sọ̀rọ̀ sókè ọlẹ́nu ẹni lèèyàn fi kọ méje kò lè délẹ̀ tọ̀kẹ́ máa wá spíkà tó máa bá yín pariwo kàkà kéèmí ayọ̀ ká pariwo máa wá fi yín ṣe yẹ̀yẹ́ ni ariwo tí máa pa ni mo ti pa òun ni mo ti pa ìbá àwọn ọmọ Fúlàní kọ́ máa lọ kí gírápà àwọn ìyàwó yín lọ́nà oko kọ́ máa bá wọn sùn tẹ́ bá ṣe fídíò síta àti yín ti bá yín ẹ jẹ́ wòtòwòtò tó wójú yóò fọ́ ẹ mọ̀ gbà tí kábíyèsí ti sọ wípé àwọn fẹ́ fi ọmọ Fúlàní joyè gbogbo àwọn balógun ìyálọ́jà ìyálájẹ́ kìnnìkan kò yẹ kó ti pe kábíyèsí tákìyè ti pe kábíyèsí ohun tó dọ́kọ́ ni wúrà o ẹ má jẹ́ ká wo táwọn pípín máa gbé fún wa o ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá
àwọn tó ti ṣẹlẹ̀ sí ẹ jẹ́ káwa náà ká kẹ́kọ̀ọ́ láti ara wọn ẹ má jẹ́ ká fi Fúlàní joyè o àníyàn Fúlàní sí wa ò dáa o àníyàn Fúlàní sí àwọn ọmọ Yorùbá kò sú wọn o ṣé kò yẹ kí gbogbo wọn náà ti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n torí gbogbo wọn ti jẹ dòdò wọn ò lè sọ dodo December tí bọ̀ sí ọmọ ẹran ọdún tí wọn ò jẹ rí òun náà ni Fúlàní ṣe gbé yín ṣe pé olórí burúkú ara yín bókùnkùn fún yín àfi kẹ́pa màálù ṣùgbọ́n ẹ fẹ́ rí Fúlàní sójú ta ló fún wọn lọ́rọ̀ sọ kí ló dé tí Fúlàní ò lọ máa ta màálù ẹ̀ nílùú títí wọn kí ló dé tí wọn ò lọ tà níbẹ̀ wá ilẹ̀ Yorùbá gbogbo màálù tó sì ń tà fún yìí ni wọ́n kó bá sùn fáwọn màálù bí àfiṣe wọ́n ju fídíò kan sí mi ní few days ago fídíò yẹn ò ṣe post kẹ wá wo bí máa yẹn ṣe bó ṣe yakata màálù báyìí Fúlàní ni o ó dẹ̀ kó bá sùn fún gidi live and direct ó kó bá sùn fún títí ó tún fọwọ́ yakata ìfúró ẹ̀ báyìí ó dẹ̀ ṣe fídíò ẹ̀ ó dẹ̀ release sí inú màálù ṣe bí àwọn kan ló máa jẹ́ ṣe bí àwọn kan ló máa jẹ́ ẹ̀rù Ọlọ́run bà mí mo sáré delete ẹ̀ ni pé màálù náà dẹ̀ gbé ara dúró láì ṣe èèyàn Fúlàní dẹ̀ fẹ́ yí màálù nílẹ̀ báyìí ó dẹ̀ sùnlé ó dẹ̀ kó bá sùn fún burúkú ara àwọn màálù táwọn ọba yìí jẹ nìyẹn òun ni wọn ṣe ní làákàyè bí ìdárúkọ bá kọkọ ò pé kò ní làákàyè bó sọ̀rọ̀ tèmi general ni o ẹ má mú mi lóhùn o ẹ tiẹ̀ lè mọhùn lè dìde àfẹ ní bá fẹ́ kú. àwọn màálù tó máa kó wá fáwọn kábíyèsí ní pálásì tó máa kó lọ fáwọn ìjòyè tó máa kó lọ fáwọn ọ̀tọ̀kùlù wọ́n ti bá wọn sùn wọ́n ti fún wọn lọ́ọ̀tún mú wọ́n ti ṣe oríṣiríṣi sáwọn màálù yẹn lára táwọn ọba yìí bá ṣe ń jẹ báyìí ọpọlọ wọn ti travel out ẹrú Fúlàní ló máa ṣe kú bí alọ́jà bá ṣe ń pa màálù tó ń jẹ màálù báyìí tó ro àmàlà tó fẹ́lẹ́lẹ́lẹ́ sí báyìí ó ti ṣe kí ni ó ti jẹ làákàyè ẹ̀ kò lọ́pọlọ mọ́ Fúlàní ló dẹ̀ máa darí ayé wọn kiri nínú ìlú ẹ̀yin tẹ́ ẹ̀ wá jẹ màálù ọ̀rọ̀ ẹ jí ẹ má sùn o ẹ má jẹ́ káwọn olè alátẹnujẹ ọ̀bà yẹn jẹ́ tó ti jẹjẹ kú jẹ ẹ má jọ fi tiwọn kó bá yín ojú àpá ò lè dàbójú ara àwọn tó bá kàn ló mọ̀ àwọn tó bá kàn àwọn ló mọ̀ bó ṣe jẹ́ nìyẹn èyí ta tún rí leléyìí olùtorí ọ̀fì torí bàbá kúlẹ̀kúlẹ̀ àwọn rèé o wọ́n ti fi Fúlàní joyè ànírín jù bẹ́ẹ̀ lọ lórí ètò tèmi mo ti sọ fún yín pé ṣókí ni máa ṣe ẹ wá bá mi share gbogbo èyí tẹ́ bá wò ètò yìí ẹ bá mi pín káwọn èèyàn lè mọ̀ because a lot of people wọn mọ̀ tó ń ṣẹlẹ̀ ibi tẹ́ bá ti ń ṣínà fọ́ba òun ni fídíò tẹ́ lómi màá mọ̀ pé akíní tó ń ṣínà fún kábíyèsí báyìí wọn ò ní mọ̀ pé kábíyèsí yẹn ti dẹ pápá ẹkú sílùú òun ló ṣe ṣínà fún wọn ò ní mọ̀ pé kábíyèsí yẹn ti dẹ abéṣùpilẹ̀ òun ló ṣe ṣínà fún so ẹ wá bá mi share ètò yìí ojú òní tí ibi ní wáyé tì gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀dá àpò mọ́ lórí ètò thank you so much thank you ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ má gbàgbé láti follow page mi kẹ́ subscribe sí YouTube channel wa fáfáà náà ìjọba fẹ́ patronize Lady K store mi wà ní 76 Wentworth Street Amity downtown 76 Wentworth Street south ni mo wà Amity downtown gbogbo ọjọ́ ni mo máa fi ṣí ṣọ́ọ̀bù no Monday no Tuesday no Saturday gbogbo ọjọ́ store mi máa wà ṣíṣí the only thing ni pé tẹ́ bá débi tẹ́ bá mi ẹ rí sáì pé mo open bóyá mo lọ post office mo lọ post ọjà àwọn èèyàn but phone number mi wà ta ẹ pè mí ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní phone number mi tẹ́ bá fẹ́ wá náà ẹ pè mí kẹ́ tó wá all the time mo máa wà shop ohun tó bá mú yín tẹ́ débi tí ẹ bá mi ẹ rí sáì ṣá pé mo ti ṣí ṣọ́ọ̀bù lẹ́nìí store open ó máa wà on kò sáré lọ sẹ́ẹ̀dì ọjà ni so bó ṣe jẹ́ nìyẹn so bá àǹfààní ìtẹ́ bá fẹ́ African food ti dé ẹja mi ẹja ti tán ṣùgbọ́n èdè ṣìkù next program àmà tó ṣe nínú African store gbọ́ ìtẹ́ patronize mi ẹ ṣe gan-an ìtẹ́ bá fẹ́ rẹ ewédú but mi lè send ewédú mi kọjá within my territory kò lè lọ sí America gbogbo ìtẹ́ pé láti ewédú ẹ fẹ́ ra láti America ẹ fẹ́ rẹ ewédú ẹ fẹ́ ra ẹ̀fọ́ ṣọkọ ẹ ṣe gan mo dúpẹ́ mi ò lè send ẹ̀ sí ibẹ̀ yẹn because kó tó débẹ̀ yóò máa bàjẹ́ but tó bá ti jẹ́ tó sí mi ni ó wà available ó máa dọ́dọ̀ yín successful ẹ̀yin tẹ́ bá fẹ́ ra epo pupa ẹni tó bá fẹ́ ra epo pupa epo tó fàìn dáadáa tó ní ògèrè tó yọ dáadáa epo pupa wà ẹni tó bá fẹ́ ra sẹ̀mó ẹ fẹ́ ra gàrí èlùbọ́ ọ̀ṣù èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yin tẹ́ bá ti mísì fùfú tẹ́ fẹ́ jẹ fùfú powder ó wà rice powder ó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ó wà tó bá dẹ̀ jẹ́ aṣọ náà ní ọdún tí ń bọ̀ gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ tètè wá ọ̀dà ọjà yìí sì ṣe mọ̀ pé December period ọjà ò kí ń tètè deliver ó máa rí delay lásìkò ọdún so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra nǹkan sí ẹ tètè pè mí kí tètè bá yín ṣìpẹ̀ tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual products náà lẹ bá fẹ́ ó wà available ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal pákúrúmọ́ àti ti diabetes kò sí ti high blood pressure mọ́ ó ti tán ti diabetes àti ti manpower ó wà available ojú òní tiwa mi ní wáyé tì ẹ ṣeun gan mo dúpẹ́ o bye for now.